ìwà gbogbo lẹ̀sìn èèyàn tí ò ní wà ó ṣíwájú kò lè lẹ́sìn fọkàn. wọ́n bá pèèyàn lámàlúwà bí ó ìwà láṣẹ dẹ́dẹ̀ kàtó gbàgbà kò lè tì í pèèyàn mọ olúwa ló bí. Ọmọ tí wọ́n bí tọ́tọ́ tó kẹ́kọ̀ọ́ tó mú wáyọ̀. Irú wọn bá rìn láwùjọ, wọ́n ṣe sọ kákẹ́kẹ́, ó lè máa rí. Lọ́sà ọba ṣe é lọ́ta. Ìwà ni wọ́n fi hùwà o. Ìwà ni wọ́n fi hùwà o. Lọ́sà torí pé ọmọ olúwa ló ń bí. Gbogbo wa wá kí ẹ ní gbogbo oríire. Ìbẹ̀rẹ̀ ayé ẹ̀dá o, tó bá ti tó gbogbo ayé, táyé ti pèsè lọ́wọ́. Tó bá jẹ́ ọmọ ọkùnrin, àgbẹ̀ kọ́ lọ láyà, àbí kákùnrin kọ́ lọ láyà, àbí tó bá jẹ́ rìnrìn, a sì rẹ̀ kankan. Kí wọ́n má bàjẹ́ o. Kó tètè máa gbé ìgbé àlàáfíà. Ọmọkùnrin tó bá dá àáfíà tó bá láyà nílé kó tó máa bímọ. Ìwà lọ́mọ wọn máa kọ́ lọ́wọ́ bàbá pẹ̀lú màmá ẹ̀. Lọ́sà gbogbo wa kí ẹ happy married life, congratulations ìwọ pẹ̀lú Julia lórí. Ìyọ̀ṣẹ́ wọ́n ní kí ẹ Lọ́sà congratulations. Olúṣèyí ọmọ Tinubu ó fọwọ́ṣẹ́ òun náà bí báńkì ẹ̀ Lọ́sà wọn lábí married life. Vice President Federal Republic Kashim Shettima ó fọwọ́ṣẹ́ òun pẹ̀lú ìyàwó ẹ̀ Lọ́sà. Fíra pátápátá wọn là bá rẹ yọ o. Látòrí APC kábíyèsí ọbẹ̀ lẹ́mọ̀nà àti Wàsásí wọ́n fọwọ́ ránṣẹ́ wọ́n ní congratulation Chief of Staff. Ọmọ gbàjà bíyà mìíràn wí. Ó fòrò ránṣẹ́. Wọ́n ti sàlámà tì ó. Àlìyàkí. Ọba dájọ́ ẹ̀gbà. Ọmọ tó kù wọ́lá. Òun náà fòrò ránṣẹ́. Ó ní congratulation ọ̀gbọ̀nsá.
àlùbá kúdí ikú tó ń powó dọ́là ní gbogbo alówó èsì márẹ̀sì màlúù méjì gbogbo sọ́ọ́nì gbogbo wọn náà fọwọ́ ránṣẹ́ nínú fìlà pátápátá. Especially Zakade Deji. Deji Delabu. Ọ̀gá pátápátá. NRS. Oní kí n bá kí ẹ. Mọ́sá, congratulations ọkọ ìyàwó. Báyọ̀ ọmọ ìyá ní wúrà mi o. Òun náà ó pè mí bí ṣe débi ó láwọn ti dúró kí program tó kọ́ mi ọ̀gá fẹ́ travel ó lè yẹ wọ́n òun náà fún òun ṣẹ́ ó ní kí n bá kí ẹ congratulations. She will be raised with me. Ọmọ tala wọn ní ibẹ̀ o. Ọba dájú ọba, ó fọwọ́ wọṣẹ́ aláṣẹ NCC. Òun náà ní kí ẹ, ó ní congratulations. Sunday boss is me. Here you come, the yeti and no. Go back to me. I like it, check the book. Wait till the sun. If I go and the Canada, Sunday boss is me. You shake one. I dare not with you. Ìgbà wo lè máa padà wálé ṣe ìgbàgbé lọ sá Sunday adájọ́ ọjọ́ pé adóṣù ọkọ̀ ọjọ́ náà lóko yìí ó bá gbogbo wa láyé Sunday ogún àdúró tì í. Àbíkádé. Dani lala máa wọlé. Dani lala extra ni. Adájọ́ àgbà ti sọ̀rọ̀ ní Nàìjíríà. Ó ní bàbá máa pa wọn lọ́yà. A máa pè wọ́n ní barista sí o. Ó lálẹ́ sọ pé. Lágbájá Square. Àìpé nìyẹ láìmọye èèyàn. Àìpé nìyẹ láìmọye èèyàn. Wọ́n fi ń ṣe mistake. Àìpé wọ́n jẹ́ ti kọ̀rẹ́ǹtì gbogbo wa. Ẹ jẹ́ ká gba correction adájọ́ ọ̀gá pátápátá ní Nàìjíríà. Ó ní bàbá máa pa wọn lọ́yà. Ó ní ká má dá réèkì wọn. Ká má kó wọn ní barista. Ó bá gbé solicitor. Ó gbé Esquire. Má kó wọn ní barista. Sẹ́ni àìjáde o, Kàbírú máa wọlé. Ọkùnrin ṣàbọ̀lá ọ̀dọ́ jí máa wọlé. Àbúrò Dámilọ́lá Bàsíràtù. Ọ̀nàrẹ́bọ̀ lọ́wọ́ alẹ́ padà rẹ̀. Mọ̀yọ́mọdé bá yọ.
Rosa, gbogbo wa ló kí ẹ, congratulations ẹni. Olóyè ṣí bàrà bí o. Sọ̀yà ọmọ Akíntúndé. Honorable Ọjọ́mọ Táíwò. Honorable Dr. Bosun Tijani. Honorable Minister for Communication. Ó ní kí ẹ Rosa, congratulations. Khalid Suleiman ní Chairman Ibizu. Òun náà ní kí ẹ Kọ́láwọlé Ṣìnà. MD Sahara Group. Gbogbo wọn lọ fún ránṣẹ́ Dr. Bísọ́lá Olùsì. MD CEO Bank of Industry. Honorable Ìṣẹ́gun Dàda. Ọ̀túnba Fẹ́mi Israel Mr. David. Mr. Adélábí. Ọmọ ọba onífẹ̀ẹ́ mi. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́. Adélábí o. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́, àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye lọ́dọ̀. Ẹni bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ yẹn, gbogbo ẹ̀kọ́ra tó fi rú mo ṣe. Rosa, ó ní kí ẹ congratulations. Dr. Tunde Ọmọlábá, SSA to the president. Ó ní kí n bá kí ẹ Rosa, congratulations. Dáre ọmọ òjẹ́ pé SSA to the president. Ṣẹ́gà ó ní kí ẹ Dáre Swagafila. Ó ní congratulations. Congratulations, Rosa. Àwọn lọ́ọ̀jì ọ̀pá kò sówó. Ó jẹ́ wọn àjànàkú bá fi yọ̀ sí. Bí wọ́n fòdò ariwo apá. Bí ó gòkè odò ariwo aṣọ. Ẹ̀kọ́ ní kò so àyàn ọ̀rọ̀ iná. Ẹ̀bá mi kọ́ ní kò so àyàn ọ̀rọ̀ iná.
títí lọ́la màmá lọ sá tí ẹyẹ o. ọmọ bá nífẹ̀ẹ́ àbúrò ẹ ọmọ síta nígbà ẹ̀kọ́ tí ẹyẹ o. torí ẹ̀ ló ṣe ìṣọ̀mọ́ kẹ̀kẹ́ tí ẹyẹ abiyamọ tó bá kò ní o méjì kò máa ń fẹ́ jọlá bí a fẹ́ mọ́. wọ́n wà ní sunkún lórí ọmọ náà lórí iná sami musa pẹ̀lú jùlíà àwọn méjèèjì jọmọ lọ́wọ́ ẹ̀ títí lọ́la ti yẹ́yẹ́ o. ìyá musa torí ẹ̀ ló ṣe ìṣọ̀mọ́ kẹ̀kẹ́ o tí yẹ́yẹ́. iṣu ọmọ bá jìnnà títí wọ́n bá ṣe tó ẹ̀ lẹ́nu. ìrì ọmọ bá wọlé ó ṣe ju ẹ̀mí ẹ̀ o. torí ẹ̀ ló ṣe ìṣọ̀mọ́ kẹ̀kẹ́ tí yẹ́yẹ́. èmi bá ṣe ìyàwó lọ́sẹ̀. èmi bá ṣe ìyàwó lọ́sẹ̀. wọ́n pẹ̀lú jù yọ ọmọ àṣẹ ìwọ́tọ̀. Congratulations, wọ́n ire. Ọba ṣe mọ́ta mi, ṣe mọ́ta mi. Mọ́sá, ọba ṣe mọ́ta, ọba ṣe mọ́ta mi. Ibi ni ẹ̀rọ̀kùn táyọ̀. Ibi ni ẹ̀rọ̀kùn táyọ̀ ṣe mọ́ta mi. Gbogbo ìyàwó ẹ̀ congratulations láńdẹ̀. Mọ́sá ó kí ẹ̀ congratulations láńdẹ̀. President mi kíyè ṣe mọ́ta mi. President mi kíyè ṣe mọ́ta mi. First lady mi kíyè ṣe mọ́ta mi. Gbogbo àwọn èlò nínú fìlà wọn ní kíyè ṣe mọ́ta mi. Èmi náà. Yeah.
Wọ́n ní kí n mọ́ rẹ ní. Èmi máa ń ṣe èdè ìyàwó ọmọ sẹ́wọ̀n tàn mí, ọkọ̀ jíríọ̀nù mi. Títí lọ́la, oníyàwó òun, ọlọ́pàá ẹni. Ọmọ èmi ní ìjú rẹ̀ ló jẹ́ òkè náà lórúkọ ẹ̀dọ́. Mọ̀sùlọ́lá ikú ìdìbò náà lọ́wọ́ ẹ̀ akùnrin ìdìbò ẹ̀ lọ́wọ́ láìpẹ́ wàá bẹ̀rẹ̀ ìjọ lórí wọn. Àdúrà ẹ̀ ti gbà Mọ̀sùlọ́lá. Bàbá mi sẹ́, ẹni ọlọ́wọ́ bàbá tó nínú. Wọ́n yẹ kó máa dúpẹ́ kò ní ayọ̀ títí. Òkè ẹ̀ Mọ̀sùlọ́lá, ọmọ mi fẹ́ àwòrán ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ọmọ ṣíkà mi lè kó bí ibi ilé òṣèlú ọwọ́ Mọ̀sùlọ́lá. Wọ́n dájú ẹ náà, ọdún tó wájà mi náà dé. Ọlọ́dọ̀dọ̀ ju yóò ṣe Mọ̀sùlọ́lá. Ìyá ọkọ òkú wọn ní ìrètí ìyàwó ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ bàbá. Ayatollah Ndini, Ayapasha Radio Symphony. Okuwa Kweti Mọ̀sùlọ́lá. Mo dúpẹ́ wà tẹ̀lé ọdún rẹ̀ fáwọn ọmọ tiẹ̀. Ayapasha rẹ̀, Ayapasha rẹ̀. Ọkọ àgbò tí mo súnmọ́ lá, bàbá mi sá, ó ní báwo kí ẹ o, kò tó fẹ́ bá aṣọ àwọn ẹ̀. Gbogbo ìjẹ́ ìwé ní ìyára ti gbé, eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní, fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. After now, àtúmọ̀ ṣe àtàkà àti àràbàmí, kéwà ní ìlọ́ọ̀tì tí wọ́n ṣe tán. Adéọlá Olúwàtẹ́sì, oníkíńdà òkè ẹ̀ Mọ̀sùlọ́lá. Dr. Hero Kẹ́bẹ́sì, oníkíńdà òkè ẹ̀ Mrs. Hero Kẹ́bẹ́sì, oníkíńdà òkè ẹ̀ Mọ̀sùlọ́lá. Adéọlá Fámẹ́lì,
kí ẹ Òṣùpá. Ọmọdé mi kí ẹ ní ọlọ́dì fáwọn olùwàtí. Franka mi kí ẹ Òṣùpá. Tóbi Fáṣọlá ó ní kí ẹ pẹ̀lú tọ́gbẹ́ kàkáyé. Wọ́n lè kú oríire ìyá ọkọ. Orí kẹ́kùrú ní òkì, Adádé ọ̀la ní òkì. Ojú bẹ́ẹ̀ ọ̀la, ojú bẹ́ẹ̀ ọ̀la. Ayájọ́ sì máa ṣàrẹ̀, ojú bẹ́ẹ̀ ọ̀la. Ayábá mi ọlọ́run máa bẹ̀, ọlọ́run máa rọra. Ojú bẹ́ẹ̀ wá ṣe é fún ẹ̀ fọ́mọ, ojú bẹ́ẹ̀ ọ̀la. Àtàwọn ọmọ bàbá nínú àlàáfíà, ojú bẹ́ẹ̀ ọ̀la. Àwọn tèmi àyè wá sí ìpàdé orí ọ̀gbìn. Ojú bẹ́ẹ̀ ọ̀la kékeré ló ti ọ̀gbìn náà, ojú bẹ́ẹ̀ ọ̀la. Òyìnbó ní lóde, ojú bẹ́ẹ̀ ọ̀la. Òyìnbó ní lóde, yàtọ̀ fún ọ̀ṣọ́pọ̀, ọ̀yà bá ṣọ̀rọ̀. Òṣùmàlà ní ìyàwó, ọ̀yà bá ṣọ̀rọ̀. Ojú bẹ́ẹ̀ lánàá ní ẹ̀, ọ̀yà bá ṣọ̀rọ̀. Òṣùmàlà Alájà Àṣàbí, Adádé Ọlọ́kì, wọ́n ní ìbáwò ní ẹ̀. Òṣùmàlà bàbá Ẹ̀dọ́sá, wọ́n lọ kúrò orílẹ̀ Òṣùmàlà lè. Ọmọ ìṣìta ní ìgbòho rẹ̀. Ṣìta ní ìgbòho rẹ̀. Òṣùpá kí ní kò gbọdọ̀ ṣe ẹ́ o. Òṣùpá kí ní kò gbọdọ̀ ṣe ẹ́ o.
tó ṣe lọ́yọ̀ ní lẹ́nu bàbá. Orí tó ṣe lọ́yọ̀ ní lẹ́nu bàbá. Orí tó ṣe lọ́yọ̀ ní lẹ́nu bàbá. Ìjọ ayọ̀ lórí ọmọ.
President General, Republic of Nigeria, àti Kọ́sílẹ́rì, orílẹ̀-èdè Ààrẹ Tinubu, wọ́n fẹ́ mú wọn ṣe, wọ́n lọ́kọ̀ bíbí nínú ọ̀sán, happy married life. Wọ́n lè ọmọkùnrin gidi, wọ́n bá ti jẹ pápọ́ṣẹ́. Wọ́n níyàwó, wọ́n tọ́ máa bímọ. Torí kò ṣọmọ gidi ní gbogbo wa ṣe é. Kábíyèsí ẹ̀ lẹ́gbọ̀nà. Ọ̀gá lórí òkú. Ọ̀gá lẹ́gbọ̀nà ó fò wọ́n ṣẹ́. ADC omi kí máa kí ẹ. Ọmọ Bàṣásí òkú àpò wọ́n ṣẹ́. Omi máa kí ẹ. Baba